lórí oyè PhD tí LIZZY ANJORIN ni wọ́n fi dá òun lọ́lá. Arábìnrin kan má ti tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀. Ẹ jókòó ẹ gbọ́ òyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Kú oríire lọ́tún lósì ìrọ̀lẹ́ gbé dání. Abẹ́ congratulate me o, jẹ́ kí n wọlé súnmọ́ra mi. Ẹ congratulate me o, kò easy o. Ti ta pa o. Ìrọ̀lẹ́ gbé dání. Lórí pé ẹ fẹ́ trend yìí náà, like what, like yeah. Irọ́ ni ò jẹ́ kẹ́ rálànú. Irọ́ ayé yín ti bàjẹ́. Tọ́tọ̀ oṣù ayé yín ti bàjẹ́. Gbogbo owó tó yẹ kẹ́ fi ṣàlùbáríkà ẹ fi ra. Wọ́n wò pé kí làwọn èèyàn máa ń kí lẹ̀ ń gé níbi fake life yìí. Ẹ pariwo síta, ẹ sọ pé owó ti kú wàásù, owó ti kú 2K. Káwọn èèyàn ṣàánú ẹ. Kò ń pákéjì wèrè. Ọlọ́run má jẹ́ kó parọ́ títí tó fi máa kú. Wàá máa fi gbèsè yí gbèsè. Wàá máa fi gbèsè yí gbèsè. Wàá máa fi gbèsè yí gbèsè. Ẹ jẹ́wọ́ bùn káyé dáṣọ ro yín. Kí lẹ máa ń rí níbi irọ́ ìgàn? Kí ló dé tẹ́ máa ń parọ́? Yàrá yín jẹ́ gbogbo àwọn tó yẹ kó ṣàánú yín wọ́n máa wò pé mílíọ̀nìà ni o, bílíọ̀nìà ni o, kò nídìí help o. Wọn ò ní lè ṣàánú yín. Ẹ pariwo síta, ẹ jẹ́ kó ṣe donation tẹ́ ń pariwo, ẹ jẹ́ kó donate fún yín káyé yín padà sí normal. Why? Kí ló dé tẹ́ ń fi rọ́pọ̀rọ́ fi rọ́gbọ́rọ́ ìwọ̀n owó tó wá kù tó yẹ kẹ́ máa fi jẹun, kẹ́ máa fi ṣàlùbáríkà. Ẹ máa fi cover ìrọmọlẹ̀. Gbogbo aṣọ tó yẹ kẹta náà lẹ ti rán sára tán. Gbogbo ẹ lẹ ti rán wọ̀tọ̀, ẹ jẹ́ káyé ṣàánú yín. Irọ́ òun nìkan kọ́ wọ́n pọ̀ bẹ́ẹ̀ o. Àwọn wèrè wọ́n máa fi rọ́bù rọ́mọlẹ̀. Don't disturb me. Wọ́n máa fi rọ́bù rọ́mọlẹ̀. Ọjọ́ wo ni mo wá ṣe live bíbáyìí tí mo jẹ́ ayé ara mi? I'll give you, don't worry. Don't touch anything there. Tí mo jẹ́ wo ayé ara mi, tí mo sọ yí pé màá wá aṣọ tí mo kó wá yìí o. Àwọn aṣọ tí kí ni if I blow your mouth. Àwọn aṣọ tí mo kó wá yìí o. Wípé owó cooperative téèyàn kó sí àkáǹtì mi. Òun ni mo lò, ṣé mi ìjẹ́wọ́ ayé ara mi. Like kí ló wà ńbẹ̀? If you don't have, let people know you don't have. If you have, let them know you have. If you don't have, tó wá ń cover arọ́ tó ń cover arọ́, ayé màmá bàjẹ́ pamọ́ bẹ́ẹ̀ ni. Ajá mi, stop this fake life. Ọjọ́ ṣé téèyàn bá fẹ́ gba certificate, ṣé picture èèyàn ló máa ń wà lẹ́yìn ni? Àwọn èèyàn tó kù tẹ́jọ wà ní institution yẹn ńkọ́? Ṣé wọ́n nìkan ló Ṣé lóòótọ́ ni LIZZY ANJORIN gba certificate PhD